Ṣé mo lè wọlé? Babe. Ṣé o ṣe ń bínú sí mi ni? Ó dàbí pa ní láti sọ̀rọ̀. Mo rí wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti rí bí normal thing. Kò really bother ẹ like the way it's bothering me. Because tó bá jẹ́ pé ó ń bother ẹ bó ṣe ń bother mi ni, as in tó ń feel bí mi ṣe ń feel, o ò ní dúró síwájú mi kó tún máa béèrè lọ́wọ́ mi wípé ṣé mo ṣì ń bínú ni. Jẹ́ ká wọlé. Ìyẹn máa dáa. Ó lè jókòó. Mo kàn láwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ ni. Inú mi á dẹ̀ dùn tó bá lè sincerely fún mi ní right answer, as in kó dá mi lóhùn dáadáa. Okay, mo ń gbọ́ ẹ. Good. Rọ́mọkẹ́, ọ̀rọ̀ tó wà nílẹ̀ mo fẹ́ kó fi ro ara ẹ wò, as in kó fi ara ẹ sípò mi. Tó bá jẹ́wọ́ lọkùnrin, tó bá jẹ́wọ́ ni ọkọ nínú ilé, tí ìyàwó ẹ wá ṣerú nǹkan báyìí fún ẹ, kí ló máa ṣe? Àwọn ìgbésẹ̀ wo ló máa gbé? What is going to be your decision? Àbáyọ̀mí, ọ̀rọ̀ ẹ yé mi, mo dẹ̀ mọ ibi tó ń lọ. Tó bá jẹ́ ọ̀pọ̀ tó fẹ́ ṣe nìyẹn, mi ò ní bínú, torí ó dá mi lójú pé kò sọ́kùnrin tó lè gbárù nǹkan báyìí mọ́ra. So, tó bá decide láti fẹ́ yàwó mi, kò sí wàhálà Àbáyọ̀mí. Nǹkan tí mo kàn máa bẹ̀ ẹ́ fún, jọ̀ọ́ má fi mí lẹ̀. Àǹtí ara Àdùnní bá tún yá, má jẹ́ káwọn fámìlì ẹ gbà lọ́wọ́ mi. Lóòótọ́, ilé yìí lè jẹ́ ilé bàbá mi, but látìgbà tí mo ti jogún ẹ̀, ó ti di tèmi. And látìgbà tèmi àti ẹ ti fẹ́ra, ó ti di tàwa méjèèjì. So jọ̀ọ́, tó bá wù ẹ́ láti fẹ́ obìnrin míì tó máa bímọ fún ẹ, o lè fẹ́, kódà o lè gbé wá sínú ilé yìí. Bọ̀ mo bẹ̀ ẹ́ nítorí Ọlọ́run, má fi mí sílẹ̀ lọ. Tó bá fi mí sílẹ̀, mo lè para mi. So tó bá jẹ́wọ́ ló ṣẹlẹ̀ sí àsọkùnrin, nǹkan tó máa ṣe nìyẹn àbí? Irú solution wo ló tún wà fún problem báyìí? Àbí ọkùnrin wo ló fẹ́ ṣàṣedànù? Then ìgbà tó mọ̀ pé ó tẹ́ ẹ lọ́rùn kí n fẹ́yàwó kejì, wáyà tó ṣe wá sọ ilé fún mi tẹ́lẹ̀. Mo ti fẹ́ sọ̀rọ̀ yìí fún ẹ lọ́jọ́ tó ti pẹ́. Màmí ni ò jẹ́ kí n sọ fún ẹ. Ẹ̀rù ń bà wọ́n wípé o lè fi mí sílẹ̀. And ìdí nìyẹn tí mo ṣe ń bẹ̀ ẹ́ sìn. It's okay. Since tó jẹ́ pé tó bá jẹ́wọ́ lọkùnrin, ìgbésẹ̀ tó máa gbé nìyẹn. Good and fine. I will follow your advice. Màá tẹ̀lé mọ̀ràn ẹ. So, thank you for enlightening me. O ṣe tó ṣí mi níyè. Àdúgbò yẹn lélẹ̀, but ó dàpọ̀ ti fi gbogbo ẹ̀ dáko. Kò sí wàhálà madam. Nígbà tẹ́ ti mọ̀ yí pé eré ẹ̀bà ilẹ̀ gbé sí, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn bíbá ẹ pẹ̀lú àdúrà. Ó yá gbàdúrà fún wa. Ní orúkọ Jésù, Ọlọ́run alágbára, a dúpẹ́ gbogbo nǹkan tẹ́ ń ṣe fún wa o. A dẹ̀ wá fi ìrìn àjò ọmọ yìí lé yín lọ́wọ́, Olúwa ẹ jẹ́wọ́ agbára yín. Ibi tọ́mọ yìí bá wà, Ọlọ́run májẹ̀mú ẹ darí ẹsẹ̀ wa síbẹ̀, jẹ́ ká ráàánú gbà lórí ẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọkàn mi ń sọ fún mi wípé láìpẹ́ láì jìnnà a máa rọ́mọ yẹn. Àmín o. Èjìdé o ṣé. Fún oyin ló dún yẹn mà. Má dá lóhùn tí ẹ jàre. Wàhábù ni. Mi ò mọ wáyé tó ṣe ń pè mí. Lẹ́yìn tó pè mí lágàn, ó dẹ̀ tún lòun ò fẹ́ rí mi mọ́. Bóyá ojú wọn dẹ̀ ti wá já ń sìn. Wàhálà tiẹ̀ nìyẹn. Mi ò padà sínú ilé yẹn àfi tí má tó rọ́mọ mi. Pẹ̀lú ògo Ọlọ́run a máa rọ́mọ yẹn. Ṣé mi ò ti ṣinú bí báyìí? Kí n má parọ́. Inú bí mi lálẹ́ àná yẹn gan-an. Mo tún pè lórúkọ oríṣiríṣi. Mo pè lágàn. Mo pè láṣẹ́wó. Mo pè lọ́dájú. Mo pè níkà. But síbẹ̀síbẹ̀ náà tàbá níkà wò dáadáa. Mi ò déédéé pè lágàn. Ṣẹ́ni tí ò lè lóyún débi pé ó máa bímọ. Àbí kí n dẹ̀ pé níṣẹ́ Olúwa ni.
àbí kí n pè níṣẹ́ Olúwa, kí n rí nírí wípé Ọlọ́run mọ̀ọ́mọ̀ bá mi lé jáde ni, so that màá lè mú ìyàwó àtàwọn ọmọ tó wà ní Àbújá, màá lè mú wọn wálé. Tí n bá ro ọ̀rọ̀ yìí dáadáa, màá rí wípé Ọlọ́run fún mi ní sign wípé àsìkò ti tó yẹ kí n lọ mú mọ́mì Koyum, kí n lọ mú wálé. After all, ìyàwó mi ṣáà ni, original ìyàwó gangan nílé ọkọ for that matter, ẹni tó bímọ fún mi, tó tún gbé oyún ẹlẹ́ẹ̀kejì sínú. Yorùbá sì ní ẹni tó bímọ fún ni, òun gangan ni ò fẹ́ kákàkòrún. Màá fún Ìdáyà ní odidi ọ̀sẹ̀ kan gbáko. Lẹ́yìn ọ̀sẹ̀ kan tí kò bá padà sínú ilé, ó tán fún nìyẹn. Ẹ máa dúró. Àáfàá mà ní mi gbọ́dọ̀ lé kúrò nílé. Ó dẹ̀ ti kẹ́rù jáde kúrò nílé, bó tiẹ̀ jẹ́ pé kò tí kẹ́rù tán. Sọ̀rọ̀ yóò ní lẹ́yìn báyìí. Wo, mo ṣe wà yìí ẹ̀, a lot is running on my head. Ọ̀rọ̀ family àti iṣẹ́. Kí ló ṣẹlẹ̀ ń bi iṣẹ́ ẹ̀? Ṣé bí mo sọ fún ẹ ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn wípé ọ̀gá assign mi as a project manager. Yes, ó sọ fún mi. But mi ò mọ nǹkan tó ń really ṣẹlẹ̀ lọ́fíìsì yẹn lẹ́nujọ́ mẹ́ta yìí. Ní last week, èmi àtọ̀gá ṣe meeting. Wọ́n dẹ̀ ní kí n lọ pick àwọn team tàjọ máa ṣiṣẹ́ ní field lórí project tó wà nílẹ̀. And ẹni tí mo kọ́kọ́ mú òun ni Ṣèyí. Mo pick Ṣèyí as a project supervisor. Of course, ọ̀rẹ́ ẹ̀ ni now. But àtìgbà tí ọ̀rọ̀ Àdùnní ti ṣẹlẹ̀, ó dàbí pé ó fẹ́ máa affect iṣẹ́ mi. Kí ló ṣẹlẹ̀? Lákọ̀ọ́kọ́, wọ́n kọ́kọ́ demote me from project manager to supervisor. Wọ́n dẹ̀ pick Ṣèyí, wọ́n fi represent mi. Ṣèyí ni wọ́n mú as project manager now. What? Kò tán síbẹ̀. Yeah, ìgbà tí mo dé ọ́fíìsì, mo wà lórí desk mi, mo wá arrange file lórí system. All of a sudden, mo receive mail kan ní inbox mi. Guest ló send message yẹn sí mi. Ta ni? Ṣé kò kìí ṣe sack letter? Irọ́, kò ń ṣe sack letter. Another demotion letter. Wọ́n tún dá mi padà sẹ́yìn again. HR ló send mail yẹn sí mi. Wọ́n yọ mí kúrò ní project supervisor. Again, wọ́n wá dá mi padà sí common ordinary office staff. Jésù, ó dẹ̀ sọ fún mi. Ọ̀rọ̀ tàdúní ti wà nílé already, so mi ò tún fẹ́ gbé yẹn wálé wá pàdé ẹ̀ kó má lọ fa ìrònú àròsódì. Bọ́ọ̀ tí ń sìn tí gbogbo wàhálà yẹn ti wá fẹ́ máa get to me, ó ti fẹ́ máa pọ̀ jù lọ́pọlọ mi. Ìyẹn ló jẹ́ kí n kúrò lọ́fíìsì kí n lọ sí báà kan ní alẹ́ àná. Bọ́ ṣé o rò pé kankan ṣẹlẹ̀ lọ́fíìsì yẹn? Bóyá èèyàn kan try láti ṣèkà fún ẹ or something. Ṣèkà fún mi? Mi ò ṣe anybody lọ́fíìsì wa. Bọ́ tó yẹ kó ti sọ fún mi now, so that máa lè hà dẹ̀ mọ́ àwẹ̀ àtàdúrà tí mò ń ṣe lọ́wọ́. It's not too late o, kò pẹ́ jù o. At least mo ṣáà ti sáàkì mi, a ṣì manage. Wọn ò ní gbaṣẹ́ lọ́wọ́ ẹ lórúkọ Jésù. Pẹ̀lẹ́ ìfẹ́ mi. Ó jẹ́ kí n máa lọ, má jẹ́ kí n late. Alright, tó bá dé ìrọ̀lẹ́ mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ Àdùnní. Má worry nípa tàdùnní, kò sí nǹkan tó máa ṣàdùnní. Àdùnní is doing fine with my family. Origin ẹ̀ nìyẹn, ibi tó ti wá sọ́dọ̀ wa nìyẹn, àbí? And daddy mi is doing his possible best láti make sure pé ara Àdùnní yá and Àdùnní wà okay. But mo fẹ́ rí now, mo ń miss ẹ. Ìwọ ló lẹ̀bi o, because tó o bá fìbínú kúrò wájú wọn lọ́jọ́ yẹn ni, kò sẹ́ni tó máa dá ẹ dúró tó bá fẹ́ lọ wá Àdùnní. Wo, a máa continue later, bóyá tí n bá dé ìrọ̀lẹ́, jẹ́ kí n máa lọ. Ìgbà tí yẹ ò láìkì mi,
tí mi ò dẹ̀ mọ nǹkan tí mo ṣe fún wọn. Wọn ò fẹ́ rí Mímí lákìtàn. Mo dẹ̀ mọ̀ pé lórí ọ̀rọ̀ ọlọ́mọdé yìí náà ni. Ṣó máa jẹ puff-puff? Àkàrà ńkọ́? Wàá jẹ yẹn. Ẹlẹ́gbẹ́ ni ẹ́ lóòótọ́. Puff-puff làwọn ọmọ kéékèèké máa ń jẹ. Ìwọ fẹ́ jàkàrà, oúnjẹ ayé. Àdùnní mi ò bú ẹ now. Ó dáa, má bínú. Jẹ́ kí n lọ bẹ̀rẹ̀ àkàrà wá. Àbí ṣo máa tẹ̀lé mi? Ó yá dúró dè mí, jẹ́ kí n lọ wọṣọ mi. Tá bá ti dé, a máa wo fídíò lórí Facebook. So fún nǹkan tẹ́ sọ madam, radio station ní bíbá and thank God nínú ọ̀rọ̀ yín ẹni ẹ ti lọ sí TV station. Yes, a lọ sí BCOS nìbàdàn, but mo nígbàgbọ́ pé tá bá lo both TV and radio, ó máa jẹ́ kí announcement yẹn easy, ó máa dẹ̀ tún jẹ́ ó yá. Of course ẹ ti gbé àwọn ìgbésẹ̀ tó wà òkè, but suggestion tèmi ni wípé ẹ ní láti focus more lórí social media. Yeah, like níbí báyìí ní studio tí wọ́n bí báyìí a ní social media platforms pẹ̀lú massive followers, so a lè lo platform títí wa lórí social media ká fi broadcast fídíò yín tẹ́ bá ṣe tán, a dẹ̀ máa try láti jẹ́ kó go viral. In fact ó máa go viral ju rédíò àti TV gan lọ. Ṣé nǹkan tẹ́ ẹ sọ ni pé ká má lo rédíò mọ́? No madam, nǹkan tí mo ń try láti sọ ni wípé ẹ jẹ́ ká lo gbogbo broadcasting app àti broadcasting house, both social media, TV and radio, so that iṣẹ́ yẹn á lè yá, á dẹ̀ tún easy. Ẹ má jẹ́ ká kàn focus lórí TV news àti radio news nìkan. Ẹ mọ̀ ayé ń lọ à ń tọ̀, tẹ́ bá wò dáadáa èèyàn mélòó gan ló ń wo tẹ́lì tàbí tó ń gbọ́ rédíò gan mọ́ sí. Yes, òótọ́ lẹ sọ. So èló nìyẹn máa ń ná mi báyìí? Since 30 book fún radio section 50,000 per day. Even TV tí mo sanwó fún gan 100k lọ́gbà lọ́wọ́ mi, mo dẹ̀ sanwó fún 5 days. Kò sí wàhálà, màá fún yín ní discount lórí social media yẹn. Bí èló? Normally tí máa fẹ́ charge 200k ni máa ń gbà fún post, but ẹ lè mú 150 wá. Ẹ jẹ́ kí n fún yín 100k. Tẹ́ bá fún mi 150, ó ní nǹkan tí màá ṣe sí fídíò yín tó máa fi jẹ́ kó go viral. Màá create ads lórí fídíò yín, but tẹ́ bá fún mi 100k mi ò ní create ads yìí o, because mo máa sanwó ads yẹn separately ni. Alright, kò sí wàhálà, mo máa fún yín lówó yẹn, but mi ò ní san ju owó ọjọ́ méjì lọ. Ó jẹ́ 300k, kò sí wàhálà mà. Ó dá mi lójú pé láàrin ọjọ́ méjì a máa ní good result. Àmì o, ẹ ṣé. Bọ̀ ta ló máa ń sọ̀rọ̀ nu fídíò náà? Madam ló máa ṣe yẹn. Iṣẹ́ tiwa ni pé ká set kámẹ́rà, ká record fídíò yín, ká edit ẹ̀, ká dẹ̀ post ẹ̀ bóyá lórí Facebook àti Instagram. Okay. Mo kàn fẹ́ mọ̀ náà ni. Madam, bẹ́ẹ̀ pé lè tún bẹ́tà o. Ó tún máa jẹ́ kí iṣẹ́ yẹn tún rọrùn fún wa. Ẹ pa àkáǹtì yín fún mi. 81 62 41 35 05 Palmpay. Ṣé ti ready ma? Ẹ máa go live nísìnyí o. Ẹ kú ojúmọ́ gbogbo ọmọ Nàìjíríà. Orúkọ mi ni Idayat Hasan. Ọmọ bíbí ìlú Èkó ni mí. Ní nǹkan bí ọdún 9 sí 10 sẹ́yìn, mo sáàbù ní ìlú Ọ̀yọ́, ní Fìdítì gangan. So ìgbà tí mo wà ní service, mo lóyún. Ṣùgbọ́n nítorí pẹ́rù ń bà mí, mi ò fẹ́ pàdánù ẹni tí mo fẹ́ nígbà yẹn. Torí ẹlòmíì ni mo lóyún fún.
ẹni tó dẹ̀ fún mi lóyún ó kọ̀ kò gbà á, ṣùgbọ́n ìgbà tí mo bí ọmọ yẹn, lẹ́yìn oṣù mẹ́ta tí mo bí i, mo gbé ọmọ yẹn lọ sínú igbó. Gbogbo ọmọ Nàìjíríà, mo mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa, ó dẹ̀ burú jáì, but ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín, tá bá rí ẹnikẹ́ni tó ní information ọmọ yẹn lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ lè pe nọ́mbà yìí àbí kí ẹ mẹ́sẹ̀gì mi 091 76 04 1232. Àwọn aṣàròyìn ló fi tó wa létí wípé ọkọ̀ àjàgbé kan tó gbé epo pẹtiró ni ó ṣubú ní òpópónà Mọ́níyà. Ní kété tí ọkọ̀ yìí ṣubú ni àwọn tó ń gbé agbègbè náà tí wọ́n sì mú ike ìbomi àti ike ìwẹ̀ láti fi gbọ́n epo pẹtiró tí ó ń dànù nínú ọkọ̀ náà. Èyí ni ó mú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ohùn ránṣẹ́ sí baálẹ̀ agbègbè náà àti àwọn ará ìlú wípé kí wọ́n ó ṣọ́ra ṣe, kí wọ́n má gba iná láàyè láti jó dúkìá ìjọba àti wípé kí wọ́n má fi ẹ̀mí ara wọn wéwu. Kí á tó tẹ̀síwájú ní inú ìwé ìròyìn Vanguard ní àṣálẹ́ yìí, ọ̀rọ̀ arábìnrin kan ni tí ó ní òun wá ọmọ tí ó ti sọnù ní ọjọ́ tó ti pẹ́. Arábìnrin náà ni a ó máa fi hàn yín níbi ẹ̀rọ amóhùnmáwòrán yìí. Ẹ gbọ́rọ̀ látẹnu arábìnrin náà. Kódà bẹ́ẹ̀ bá rí fídíò woman náà ń tàn káàkiri lórí social media. Ẹni tó dẹ̀ fún mi lóyún ó kọ̀ kò gbà á, ṣùgbọ́n ìgbà tí mo bí ọmọ yẹn, lẹ́yìn oṣù mẹ́ta tí mo bí i, mo gbé ọmọ yẹn lọ sínú igbó. Gbogbo ọmọ Nàìjíríà, mo mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa, ó dẹ̀ burú jáì, but ẹ ọ̀rọ̀ lẹ ti jọ̀ọ́ gbọ́ nítorí látẹnu Ọlọ́run arábìnrin mo náà. bẹ̀ yín, tá Ẹ bá rí dákun, ẹnikẹ́ni tó a ní rọ̀ yín, information ọmọ a yẹn bẹ̀ yín, lọ́wọ́, a ò ní ẹ sọmọnù, jọ̀ọ́ ẹ lè pe a ò ní nọ́mbà sọyànù, yìí àbí kí ẹ bẹ́ẹ̀ mẹ́sẹ̀gì ọkọ̀ wa ò ní mi sọnù o. Tí a bá rí 091 ẹnikẹ́ni tàbí ènìyàn kénìyàn tó ní nǹkan tàbí méjì láti sọ nípa ọmọ yìí, 1232. ẹ jọ̀ọ́ nọ́mbà tó wà lójú ẹ̀rọ amóhùnmáwòrán yẹn, ẹ bá wa pè é. Ó ń rúgbó bọ̀ o, kí ló ń rúgbó bọ̀? Kí ní ń bẹ nínú igbó? Àwọn wo ló ń lé? Ìfalérè nípa àsọtì ọ̀rọ̀ wa, a ti rò dáadáa, a sì ti forí tì síbì kan. Nígbà tá àti mẹyẹ tó su àdùnní gangan, tá àti mẹni ó dẹ̀jẹ̀ lé lórí, ó dàbí wípé ọ̀nà àbáyọ kejì tó sọ òun là á tẹ̀lé, ayin òun là á ṣe. Ọ̀dà kò sí ìyọnu, bó bá ti yéégún tí ó ti yọ̀rẹ̀ tèmi náà. Nígbàkúgbà tẹ́ bá ti lọ́yà ń bẹ yín àyín, bẹ́ẹ̀ bá wà tí ń bọ̀, ẹ̀yin ọkọ àti ìyàwó tí ń tọ́jú ọmọ láti kékeré, ẹ jẹ́ wọn ó tẹ̀lé yín wá. Ọmọbìnrin tí ń tọ́jú rẹ̀ láti kékeré òun náà nípa tí ó kò mú ètùtù tá a ṣe. Èyí wá túmọ̀ sí wípé a lè ṣe nǹkan kan lẹ́yìn àwọn méjèèjì àfi kí wọ́n wà hàn yín. A lè fárí lẹ́yìn olórí àfi kó lórí ó gbórí rẹ̀ dúró báyìí. Kò sí ní tá a lè ṣe tá a méjèèjì wọn bá sí ń bẹ̀. Àgàgà ìyàwó. Èmi rò pé n tá a lè ṣe láì sí wọn ń bẹ̀ ni bóyá ká máa bẹ́tò lọ́ntìá. Torí tó o bá rántí pé mo sọ fún ọ, ọmọ mi Àbáyọ̀mí, a lè pè ní ìsìn kó ní rárá o, pẹ́pẹ́sẹ́ o, kinní kan ṣe o, òun ò fọwọ́ sí ọ̀nà àbáyọ tá a fẹ́ mú o. Àmọ́ wá jẹ́ ń béèrè, bí n bá pe ọmọ mi tọkọ̀ tí ò wá, bí n bá pe ìyàwó rẹ̀ téèyàn bá wá ń kọ́, kò sí wàhálà. Tọ̀ ọ̀dà o ṣeun, jẹ́ wá máa lọ. Nígbà bá di parí ọ̀sẹ̀, a kò ra wa wá bí. Kó o sì máa wá wò ó, ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o, kókó báyìí lára rẹ̀ le o. Tí ì bá kan ṣe pé ọ̀rọ̀ tọkọ̀ tí ò sọ o àti ọ̀rọ̀ tẹlẹ́gbẹ́ tó lóní, bí ìbá ṣe méjèèjì ni ṣáká báyìí lára àdùnní yá. Ń máa ṣe ń sì máa jẹun, ṣùgbọ́n tolóorun yìí nìkan náà ni. Bó bá ti sùn báyìí, àtọ̀sán àtàárọ̀ àtòru, àlákàlà ni ṣá ní gbogbo ìgbà. Ń máa rí ìrìkúrì lójú oorun. Bàbá ti ṣe gbogbo ohun tó yẹ ká ṣe, gbogbo ẹ̀ ó níyànjú, kò ní séwu mọ́. Ọ̀dà o ṣeun Fálérè, Ọ̀rúnmìlà ó gbé ọ o, Ifá rẹ̀ ó gbé ọ o. O ṣeun, àní pẹ́ wá rí ọ títí ìparí ọ̀sẹ̀, ń wá rí ọ. Ọ̀dà
báńkì gbogbo ilé o ifá ó gbé ọ o. madam fídíò yẹn máa ti ń trend lórí social media bí tí mo ti ń rìn káàkiri lárànd bóyá mo ará àwọn tó jẹ máa sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́ bá rí àwọn èèyàn tó ń sọ̀rọ̀ pẹ̀lú oríṣiríṣi opinion nípa fídíò yẹn. èmi náà wo orí Facebook fídíò yẹn ti rìn gan o. even àwọn sísítà méjì tó jókòó lẹ́yìn yẹn ọ̀rọ̀ fídíò yẹn náà tún sọ. But tó bá rí báwọn èèyàn ṣe ń gbé mi ṣépè tó ń ṣépè fún generation mi àwọn tó wà lórí social media dájú o. ìwọ náà wo àwọn kọ́mẹ̀ntì burúkú tó ń kọ sọ́ndà fídíò yẹn. sẹ́yìn náà ti rẹ̀ ń sìn ṣé mo sọ fún yín nígbà tẹ́ ẹ sọ pé ẹ máa announce ẹ̀ ní public. tó tọ́ ni o sọ bẹ́ẹ̀ o ọlọ́run ló yọ mí tí mi ìdánrò ẹ̀ wò. àmọ́ séèyàn kò tí ì pè yín látìgbà yẹn. mi ò ní parọ́ fún ẹ gbogbo àwọn tó ń pè mí wọ́n kàn ń gbé mi ṣépè ni. ó yé mi àmọ́ ẹ lè ignore kọ́ àwọn tó ń pè yín ṣé understand ma nítorí ẹ lè mọ̀gbà táwọn tó bá arọ́ mọ́ máa pe nọ́mbà yín. mi ò ignore kọ́ kankan gbogbo àwọn tó bá pè mí náà mò ń gbé kọ́ wọn wò ẹlòmíì tún ti ń pè. epike. hello. hello madam ṣé ẹ mọ̀ pé lórí burúkú ni í ṣá àwa kan wà ń bí káwọn fojoojúmọ́ lọ sí hospital fáyẹ̀wò nítorí pé àwọn oyún yìí náà ni ẹ̀yin wá gbé ọmọ bíbí inú títí yín ẹgbẹ́ yẹn ẹgbẹ́ jù sínú igbó ayé yín ti bàjẹ́ mà ó pa fóònù wọn mi létí ṣá olórí burúkú làwọn obìnrin kan ṣá tí n bá rí wúmà yín lójú korojú ni wàláì máa gé e lọ́yàn jẹ ni. ṣòtí rí nǹkan tí mò ń sọ ń sìn. wúmà yẹn ń para o àmọ́ àníṣe aláì má gbọ́ pé àwọn tó bá ń pè wá máa dà. gbogbo nǹkan tó bá ti pè mí kò sí wàhálà mo fara mọ́ àdúrà ni mo ṣáà ń gbà kọ́lọ́n jẹ́ kéèyàn gidi ó pè mí. níbi ẹnujọ́ mẹ́ta yìí nǹkan ò rí lè lọ déédéé fún mi like before. àwọn Yorùbá sì ní ẹni tá a bá sùn tì náà là ń jarun pálù. ìwọ náà dẹ̀ mọ̀ pé mi ò lọ́rẹ̀ẹ́ méjì ìwọ náà lọ́rẹ́ mi. so ọ̀rẹ́ sàn láàrin ajé ní mo ní pẹ̀kọ̀rọ̀ go straight kí ló fẹ́. ó mọ̀ pé ọlọ́gá ń sìn mo kàn ní ìdòwò díẹ̀ ni mo fẹ́ lọ sí ilé mo fẹ́ lọ rí dádì mi mo dẹ̀ ń plan láti lọ ní wíkẹ̀ndì yìí but mi ò lè parọ́ fún ọ̀rẹ́ kò sówó kankan lọ́wọ́ mi I am broke and again ilé gan kò fi bẹ́ẹ̀ sóúnjẹ ńlé so a ní láti ra àwọn oúnjẹ kọ̀ọ̀kan sínú kitchen so jọ̀ọ́ rẹ̀ mi ò mọ̀ bóyá mo lè rí owó díẹ̀ yá lọ́wọ́ ẹ̀ títí di month end. bí èlò ló fẹ́. 50k 50,000 wà okay. 50k 50k bíi ti báwo èmi rò pé bóyá bíi 5k to 10k àbí nǹkan ló ní ìdí ni mi ò mọ̀ pé ó lè tó yẹn ń bọ́ ló ti fẹ́ kí n rí 50,000 lọ́wọ́ tí mo wà yìí tí o ti gbàgbé pé iṣẹ́ kan lájọ ń ṣe ni àjọ ń gba sálárì ni. àbá ṣèyí láàrin mi àti ẹ àjọ mọ nǹkan tó wà nílẹ̀ ni to be a project manager ó jọ yé wa ni outing allowance fuel allowance travelling allowance accommodation salary increment ṣèyí má ṣe báyìí fún mi àbá ó jọ yé wa ni. ọ̀rẹ́ gbogbo ohun tó sọ yẹn òótọ́ ni ò parọ́ but tó bá rántí dáadáa ìwọ náà lo advice mi ó ní kí n wáyàwó fẹ́ and God so good mo ti rí yàwó so níbi ẹnujọ́ mẹ́ta yìí àwọn owó tí mò ń rí mi ní parọ́ fún ẹ orí family ni mò ń ná sí kò yẹ especially ọ̀rọ̀ tó níyàwó yìí you know ẹ̀yin tẹ́ ti níyàwó ẹ̀ ń try o mi mọ̀ pé tó yẹn ọmọ tó bá mọ iye tí mò ń ná lórí wípé mo ẹ̀ṣẹ̀ find ìfẹ́ oh my god obìnrin ń jẹ́wọ́ o in fact kòkòrò jowó lobìnrin. guy Abáyọ̀mí family you are right ò parọ́ family first ó ṣe gan ṣe máa rí ẹ later. mo dẹ̀ lè bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì bíi 5k o tó
tó bá mind. Idiot, ọ̀dẹ̀, òpònú, amokunmẹ́kọ̀ọ́.